àbírú kí wàá lélẹ́yìí wọ́n bá òkú géńdékùnrin kan níta gbangba nílùú ìlọrin lówùúrọ̀ kùtù ọjọ́ ìṣẹ́gun túsídéé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2025 tá a wà yìí ni àwọn ènìyàn ń tú kẹ̀tíkẹ̀tí lọ sí agbègbè abẹ́gúndé òpópónà parakoyi ní sawmill nílùú ìlọrin láti lọ́ọ́ wo òkú ọkùnrin kan tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ tó kú kalẹ̀ sí gbangba lágbègbè náà pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń lọ láti lọ́ọ́ lè wo òkú ọ̀hún àti láńlọ́ọ̀dù ni àtàwọn ayálégbé tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà tó wà ní agbègbè sawmill ni wọ́n ń wojú arákùnrin tó ṣe bẹ́ẹ̀ tó ti kú kalẹ̀ yìí láti wò bóyá ẹni tí wọ́n mọ̀ ni tàbí ẹni tí wọn ò mọ̀ rárá ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gbogbo àwọn tó ń wo ojú ọ̀dọ́kùnrin ọ̀hún ni wọ́n ní kò sẹ́ni tó dá ọkùnrin náà mọ̀ wọn ò mọ ẹyẹ tó sú ẹni tó jẹ́ alága agbègbè ìfẹsowápọ̀ ní sawmill tíṣẹ̀lẹ̀ yìí ti wáyé alhaji wahab bello ọpẹlóyẹrú ló ti ní lóru ní nǹkan bíi aago 7:30 ó kọjá ìṣẹ́jú 9 lóru ni àwọn ń gbọ́ tí ọkùnrin náà ń pariwo ṣùgbọ́n ṣá o kò sí ẹnikẹ́ni tó lè jáde sí gbangba láti wo ohun tó ń ṣẹlẹ̀ látàrí bí ètò ààbò bó ṣe rí lásìkò yìí ó ní nígbà tó di ọwọ́ ìdájí fẹ́rẹ́fẹ́ táwọn lọ kí ìrun àsùbá náà ni àwọn rí òkú ọkùnrin ọ̀hún làwọn rí ní gbangba táwọn rí tó ti sùn gbalaja kalẹ̀ tó sì ti kú ó tẹ̀síwájú pé ó ní báwọn ṣe rí òkú ọkùnrin yìí táwọn wò ó àwọn rí i pé kò sẹ́ni tó dá mọ̀ kò sẹ́ni tó mọ ẹyẹ tó sú ní gbogbo àdúgbò ṣùgbọ́n ṣá o ó ṣeé ṣe kó jẹ́ pé òtẹ́ẹ̀lì kan ilé ìtura tó wà ní agbègbè náà ibẹ̀ ni ọ̀dọ́kùnrin ọ̀hún ti ń bọ̀ kó tó di pé ikú ká mọ́ ibi tó wà òun ní báyìí àgọ́ ọlọ́pàá B division tó wà ní agbègbè Sùúrùlérè nílùú Ìlọrin wọ́n ti lọ gbé òkú ọkùnrin náà o tí wọ́n ti gbé lọ kí wọ́n bá dá òórùn pa àdúgbò alhaji abdulwahab tẹ̀síwájú pé ó ní ìdílé yìí o ní ọjọ́ ajé monday ọ̀sẹ̀ yìí làwọn ń tako bí àwọn kan lọ́yìn fẹ́ máa kọ́ òtẹ́ẹ̀lì sí agbègbè àwọn táwọn sọ fún pé ó léwu lásìkò tá a wà yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ aburú ni wọ́n máa ń fi lo òtẹ́ẹ̀lì láti wá ṣe ìdí nìyí o táwọn ti ń takò àwọn ò tí kó fánlẹ̀ ifá ti ń ṣe àwọn sọ̀rọ̀ lánàá ìní báyìí lẹ́nìkan ń bọ̀ láti òtẹ́ẹ̀lì tó sì ṣe bẹ́ẹ̀ tó kú sí gbangba kí ọlọ́run kó máa ṣọ́ wa ní báyìí gbogbo àwọn ènìyàn agbègbè sawmill yìí ní wọ́n wà nínú inú fu àyàfu tí àyà wọn sì ká sókè látàrí pé wọn ò mọ ikú tó pa ọ̀dọ́kùnrin yìí.